KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jesu ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa JEKI BIBELI SORO, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a dé fún wa lónìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jesu Kristi Olúwa wa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ńlẹ́ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìtọ́jú àti wàláàyè yín lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Bá wa sọ̀rọ̀ yín lónìí. Ẹ túmọ̀ ọ̀rọ̀ yín fún ọkàn àtayé wa. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. A fi ọpẹ́ fún Ọlọ́run wa. A dá gbogbo ògo padà fún bàbá wa tí ń bẹ lọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀ nílé. A fi ògo fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti ẹ̀bùn ọ̀fẹ́ èyí tí à ń rí gbà lónìí. A dá gbogbo ògo padà fún Ọlọ́run wa. À ń kọ́ ẹ̀kọ́ kan lọ lọ́wọ́. Inú mi yóò sì dùn tí a bá jọ ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà. Ẹ̀kọ́ náà ni ìjọ mélòó ni Jesu ń kọ́? Ìjọ mélòó ni Jesu ń kọ́? How many churches did Jesus build? A ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí láti ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A dẹ̀ gbé àwọn àlàyé kalẹ̀ pé nínú ayé lónìí onírúurú ìjọ òní ń bẹ nínú ayé, pàtàkì jùlọ nínú ìsìn Kristi, èyí tí àwọn olóyìnbó á pè ní Christianity lónìí. A ti gbé àlàyé kalẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onírúurú ìjọ ló wà nínú ayé, ṣùgbọ́n tá a bá kíyèsí Bíbélì gbé àlàyé àgbékalẹ̀ ìjọ kan kalẹ̀. Àti ní ọ̀sẹ̀ tó kọjá lọ àti dá wa lẹ́kọ̀ọ́ pé ìjọ kan ni Jésù gbé kalẹ̀. A dẹ̀ wá kẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé kí nìdí tí a fi ń kẹ́kọ̀ọ́ nípa kókó ẹ̀kọ́ tí a gbé kalẹ̀ pé ìjọ mélòó ni Jésù Kristi kọ́. A fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà tí ń ṣe apá kejì. Ìjọ mélòó ni Jésù Kristi kọ́, apá kejì. Tá a fẹ́ tẹ̀síwájú torí ní ọ̀sẹ̀ tó kọjá lọ a sọ ìdí tá a gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ náà. A dẹ̀ sọ pé ọ̀kan pàtàkì lára àwọn ìdí tá a gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ náà ni pé onírúurú ìjọ ti pọ̀ nínú ayé lónìí, ṣùgbọ́n bí a bá fẹ́ ní ìmọ̀ Ọlọ́run tá a sì fẹ́ ní ẹ̀kọ́ Kristi, níbo la ó padà sí? A ó padà sínú Bíbélì. Tá a bá fẹ́ mọ òtítọ́ èyí tí ìwé Tẹsalóníkà kọ́ wa, Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ kọkànléníogún, 1 Thessalonians 5:21. Ó ní kí a wádìí ohun gbogbo ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Ìdí ẹ̀ la fi ń kẹ́kọ̀ọ́ yìí. A wá fẹ́ gbé àlàyé kalẹ̀ lónìí nípa ohun tí ìjọ jẹ́, ohun tí ìjọ ń ṣe. Tí a bá kíyèsí èdè Gíríkì tí a kọ ọ̀rọ̀ tí a ń pè ní ìjọ, èdè oríṣi méjì la lò fún ọ̀rọ̀ tí a ń pè ní ìjọ. Èyí tó gbajúgbajà nínú rẹ̀ òun ni a ń pè ní ecclesia. Ecclesia yìí ó túmọ̀ sí àwọn ẹni tí a pè jáde, ohun tí ìtumọ̀ ecclesia túmọ̀ sí nìyí.
ó sì túmọ̀ sí ìjọ. Èdè Greek àkọ́kọ́ tá a ti kọ́kọ́ lo ọ̀rọ̀ ìjọ. Èkejì, èdè Greek tí èkejì tá a ń lò fún ọ̀rọ̀ ìjọ tó nìkan ṣe pẹ̀lú ẹni tí ìjọ jẹ́ tirẹ̀, òun ni à ń pè ní kuriakus. Ọ̀rọ̀ tí a pè ní kuriakus yìí tó túmọ̀ sí ni pé àwọn ènìyàn tó jẹ́ ti Olúwa, tó jẹ́ ti Kristi. Èdè kan nínú èdè méjì ló gbajúgbajà tí a ń pè ní ecclesia. So ìjọ ní èdè Greek ó túmọ̀ sí ecclesia. Ecclesia dẹ̀ túmọ̀ sí àwọn tí a pè jáde, àwọn tí a pè láti inú òkùnkùn jáde nípasẹ̀ ìyìnrere Jésù Kristi Olúwa wa. Ohun tí a pè ní ìjọ nìyí. A dẹ̀ wá rí kà pé nígbà tá a kíyèsí Bíbélì, nítorí àwọn kan béèrè nígbà tá a parí ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kọjá lọ, tá a parí ẹ̀, wọ́n béèrè wọ́n fẹ́ jẹ́ ká tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí a pè ní ìjọ, ká dẹ̀ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tá a pè ní ìjọ ìyapa. So ẹ ká wo Bíbélì nígbà tá a kíyèsí ìwé Matthew orí 16, Matthew 16 verse 18. Matthew 16:18, mo fẹ́ ká kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó ní, èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. So níbí Jésù Kristi ló ṣèlérí pé òun yóò kọ́ ìjọ. Òun ló sì ṣèlérí yìí. Kò sí ẹnikẹ́ni tó tún ṣerú ìlérí yìí àfi Kristi, ṣáájú tàbí lẹ́yìn tá a ti ṣèlérí tán. Kí ló dẹ̀ fà á tí ọ̀rọ̀ yìí, ìwé Matthew orí 16 ẹsẹ̀ 12, kí ló tó ọ̀rọ̀ náà fi jáde? Tá bá kíyèsí ìwé Matthew orí 16 ẹsẹ̀ 13, a sọ fún wa pé Jésù Kristi wà ní orí òkè kan tá à ń pè ní orí òkè Késárìà Fílípì. Níbẹ̀ ló ti bi àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni àwọn ènìyàn fi mí pè. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn wòlíì. Ó dárúkọ wòlíì John the Baptist, wọ́n dárúkọ Elijah, wọ́n dárúkọ Jeremiah. Ní ìgbà tí Kristi rí pé in tí àwọn èèyàn ń rò pé òun jẹ́ nìyí, ó wá bèèrè lọ́wọ́ ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni ẹ̀yin rò pé èmi ń ṣe? Níbẹ̀ ni Pétérù ti dáhùn pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Nígbà tá a dé Matthew 16:16, Bíbélì sọ pé Jésù sọ fún Pétérù pé orí kìí ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ ló fi eléyìí hàn ọ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Nígbà tá a wá dé 17, ó wá ní ìwọ ni Síméónì ọmọ Bájónà, orí kìí ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ló fi eléyìí bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Nígbà tá a wá dé 18, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kí yóò sì lè borí rẹ̀. So níbi ìyá ti rí pé Kristi ló ń sọ̀rọ̀ pé òun yóò gbé ìjọ kalẹ̀. Òun yóò gbé ìjọ kalẹ̀ lórí kíni? Lórí ìjẹ́wọ́ pé Pétérù sọ pé, tẹ́ bá wo láti ẹsẹ̀ 13, pé Pétérù jẹ́wọ́ pé òun jẹ́ ọmọ Ọlọ́run alààyè. Ìjẹ́wọ́ yìí sì ló ṣe pàtàkì fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Kristi nínú ìsìn rẹ̀ lónìí. So níbí yìí a rí kà pé Jésù Kristi sọ pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. A sì rí kà pé gẹ́gẹ́ bí àlàyé tàbí àgbékalẹ̀ tá a rí náà ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ náà tí Kristi sọ pé òun yóò gbé kalẹ̀, ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì, ní ìgbà tí ẹ̀mí mímọ́ bà lé àwọn àpọ́sítélì tí wọ́n sì fi onírúurú èdè sọ̀rọ̀. Ní ìgbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù. Pétérù dìde láàrin àwọn 11, ó bẹ̀rẹ̀ sí ń wàásù rere Jésù, pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébù àti fi jẹ Olúwa àti Kristi. Bí a ti wàásù ọ̀rọ̀ yìí, la kíyèsí pé àwọn èèyàn wọ́n ń béèrè. Ó ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Nígbà tá a kíyèsí verse 38, Pétérù dá wọn lóhùn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi
fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí a ní kó ṣe nìyí, wọ́n ṣe àbí wọn ò ṣe. Nígbà tá kíyèsí 41 Iṣẹ́ Àpọ́sítélì orí kejì, ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, àbátísì wọn, a sì ka ìwọ̀n 25,000 ọkọ̀ kún wọn ní ọjọ́ náà. Acts chapter 2 verse 41. Ìtàrí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Bí ìjọ tí Jésù sọ pé òun yóò kọ́ bí ó ṣe bẹ̀rẹ̀ nìyí, a sì kíyèsí pé ìjọ kan ni Jésù sọ pé òun yóò kọ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì rí pé 25,000 ọkàn pẹ̀lú àwọn àpọ́sítélì ni wọ́n bẹ̀rẹ̀ ìjọ náà ní Jerúsálẹ́mù, gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí fún àwọn àpọ́sítélì rẹ̀ ní ìwàláàyè rẹ̀ ní ìgbà tó jíǹde kúrò nínú òkú, pé ó ní ẹ dúró sí Jerúsálẹ́mù, níbẹ̀ lẹ́ ó ti gba agbára, tẹ́ ó jẹ́ ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria, títí tó fi dé gbogbo ìpìlẹ̀ ayé. Bí ìjọ májẹ̀mú tuntun yìí bí ó ti bẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Kristi. Iṣẹ́ Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ 8 ló sọ bẹ́ẹ̀. Ó ní yóò jẹ́ ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria àti ní gbogbo ìpìlẹ̀ ayé. Bí ìjọ májẹ̀mú tuntun, ìjọ kan ṣoṣo tí Jésù Olúwa wa kọ́, bí ó ti bẹ̀rẹ̀ ní yóò bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù, tí 25,000 ọkàn gbàgbọ́ ṣáájú. Nígbà tó yá ó di 5,000 ní Iṣẹ́ Àpọ́sítélì orí 4 ẹsẹ̀ 4. Nígbà tó yá ó wá di oye tí a ò lè kà. Nígbà tó di Iṣẹ́ Àpọ́sítélì orí 8, ìjọ náà wá fọ́n káàkiri nítorí inúnibíni tó dìde sí ìjọ náà. Bí ìjọ májẹ̀mú tuntun bí ó ti bẹ̀rẹ̀ nìyí, ìta lè rí kà nínú Bíbélì. Ìbéèrè ni pé ìjọ mélòó ni Jésù Olúwa wa kọ́? Ẹyọ kan ni. Èyí tó bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù, tó lọ sí Jùdíà, tó lọ sí Samaria, tó sì lọ sí gbogbo ìpìlẹ̀ gbogbo ayé. Èyí tí a lè rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. So fún àwọn ènìyàn tó ń béèrè ìbéèrè nípa pé ká fi yàtọ̀ sí ìjọ àti ìjọ ìyapa, bí ìjọ tá a rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì bó ti bẹ̀rẹ̀ nìyí, ìjọ Kristi sì la pè, ìjọ Kristi ni. Kí nìdí tó fi jẹ́ ìjọ Kristi? Ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 14. Ẹsẹ̀ Ọlọ́run kọ́ wa pé Romans 16:16, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. 17, ó ní ará, èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. 18, ìwé Romans 16:18, ó ní àwọn tó rí bẹ́ẹ̀ wọn kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Ohun tọ́rọ̀ Ọlọ́run sọ nìyí, tá a rí nínú Bíbélì. Ìdí tí ìjọ fi jẹ́ ti Kristi ni pé ní ìgbà àwọn àpọ́sítélì wọ́n pè mọ́ Kristi lára, torí pé Kristi ni orí. Ní ìgbà tí ìjọ jẹ́ ara, Kristi ni ọkọ. Ní ìgbà tí ìjọ jẹ́ ìyàwó, Kristi ni olùgbàlà ìjọ. Ní ìgbà tí ìjọ dúró gẹ́gẹ́ bí ẹni tí à ń gbàlà. Bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àpọ́sítélì Kristi pàápàá sì ń tẹnumọ́ pé ẹyọ kan ni. Ẹ kà Bíbélì. Ìwé Éfésù orí 4, ní ìgbà tá kíyèsí ẹsẹ̀ 4, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé nípa ìjọ. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4, ẹgbọ́n tó wí o. Ó ní ara kan ní ń bẹ àti ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín. Ẹ ká gbé ìtumọ̀ kalẹ̀. Kí là ń pè ní ara kan? Ẹ ká wo kó lè yé wa dáadáa. Ẹ ká lọ sí ìwé Éfésù orí 1, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 22, Ephesians 1 verse 22. Kí ni Bíbélì sọ? A fẹ́ gbé àlàyé kalẹ̀ nípa ohun tí Bíbélì pè ní ara kan. Ẹgbẹ́ o. Ó ní ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ.
èyí tí ń ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú ohun gbogbo. So àlàyé yìí ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọ òun ni à ń pè ní ara Kristi. A dẹ̀ sọ ní ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 pé ara kan ní ń bẹ, kó lè yé wa síwájú sí i. Mo fẹ́ kí a wo ìwé Kólósè orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ Colossians chapter 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 kẹgbọ́n tó sọ. Ó ní ó sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ. Àlàyé gbọ́dọ̀ yé wa. Ó sì ìmúka ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 18 Colossians 1:18. Ó ní ó sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí ń ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí ó lè ní ipò tí ó ga jùlọ. Ẹ̀ka tí wàá wo verse 24 ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 24 Colossians 1:24 kí l'Olúwa wí. Ó ní nísinsìnyí èmi ń yọ̀ nínú ìyà nítorí yín, èmi sì mú ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kù fún ara mi nítorí ara rẹ̀ tí ń ṣe ìjọ. Ẹ ká padà sí ní ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 gbé àlàyé kalẹ̀ pé ara kan ní ń bẹ. Ìyẹn túmọ̀ sí pé ìjọ kan ní ń bẹ, torí pé ìjọ òun ni à ń pè ní ara Kristi. Ara Kristi òun ni à ń pè ní ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń béèrè pé ìjọ mélòó ni Jésù Kristi kọ́ pẹ̀lú àlàyé àti àgbékalẹ̀ Bíbélì. Ẹyọ kan ni, ara kan ní ń bẹ. Tá a bá kíyèsí ìwé Éfésù orí 4 yẹn láti ẹsẹ̀ 4 dé ẹsẹ̀ 6, ó ń dárúkọ ohun kan tó jẹ́ ohun méje tó sì gbọ́dọ̀ ṣe pàtàkì fún àwọn tó mọ Ọlọ́run nípasẹ̀ Kristi pé wọ́n gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Òun nìyí, ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4, kágbọ́n tí ọ̀rọ̀ mímọ́ Olúwa, kágbọ́n tí ó kọ́ wa. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4, ó ní ara kan ní ń bẹ àti ẹ̀mí kan. Àní bí a ti pè é sínú ìrètí kan ó ti di nǹkan. Ara kan, ẹ̀mí kan, ìrètí kan. Ẹ wá wo Olúwa kan, ìgbàgbọ́ kan, baptísìmù kan, Ọlọ́run kan àti bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú gbogbo. Ohun méje tí í ṣe ẹyọ kan, tí ó yẹ pé ìkọ̀kan ni wọ́n. Ọ̀kan nínú rẹ̀ ni ara Kristi tí ń ṣe ìjọ. Ẹyọ kan ni ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Àkíyèsí àtúgbò kíyèsí ni pé ètò ìgbàlà, bí àwọn ènìyàn ṣe di ẹni ìgbàlà sínú Kristi, a lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Nítorí àwọn àpọ́sítélì ló kọ́kọ́ pe àwọn èèyàn sójú ọ̀nà Kristi. Ohun tí wọ́n sì ṣe láti fi dẹni ìgbàlà á ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni wọ́n sọ fún àwọn èèyàn? Pétérù lẹ́ni àkọ́kọ́ tó kọ́ wàásù nípasẹ̀ pé Kristi jíǹde kúrò nínú òkú, a sì ti fi jẹ Olúwa àti Kristi. Ẹgbọ́n tó sọ Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 14 Acts chapter 2 verse 36. Ó ní jẹ́ kí ilé Ísírẹ́lì mọ̀ dájú pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. 37 ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì bèèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? À ń sọ̀rọ̀ nípa ètò ìgbàlà Ọlọ́run. 38 Pétérù sì dá wọn lóhùn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ó tá a sọ fún wọn ní. So tá bá sọ̀rọ̀ nípa ètò ìgbàlà Ọlọ́run, níbo la ó padà sí? Inú ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé àwọn tó kọ́kọ́ di ẹni ìgbàlà, àríkà bí wọ́n ti di ẹni ìgbàlà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìyẹn náà là á padà sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi. Bí wọ́n ti di ẹni ìgbàlà náà ni wọ́n ṣe tọ́lọ́run pé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òní wọ́n di ìjọ Ọlọ́run. Ètò ìgbàlà Ọlọ́run a lè rí kà nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. So kò tún sí pa fẹ́ manufacture, a fẹ́ gbé àgbélẹ̀rọ ẹ̀kọ́ mìíràn kalẹ̀ nípa bí èèyàn ṣe lè di
ẹni ìgbàlà. A ti sọ fún wa bá ó ṣe di ẹni ìgbàlà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, torí pé a rí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n di ẹni ìgbàlà nínú Bíbélì. A sì rí àpẹẹrẹ tí wọ́n gbé kalẹ̀ tàbí ìlànà tí wọ́n gbé kalẹ̀. Ìlànà tàbí àpẹẹrẹ tí wọ́n gbé kalẹ̀ òun náà làwa náà gbọ́dọ̀ tẹ̀lé lónìí, torí pé ìlànà ìgbàlà tí àwọn àpọ́sítélì gbé kalẹ̀ kò yí padà. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹnikẹ́ni bá fẹ́ di ẹni ìgbàlà lónìí sínú ìjọ kan ṣoṣo tá a rí nínú Bíbélì, ìgbésẹ̀ márùn péré ni yóò gbé. A gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbà á gbọ́, a ronúpìwàdà, a fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbà pé Jésù sọmọ Ọlọ́run ṣe, a sì jọ̀wọ́ ara rẹ̀ fún ìbáptísí gẹ́gẹ́ bí a ti rí àpẹẹrẹ nínú Bíbélì. Ìyẹn bẹ́ẹ̀. A sọ nípa ìjọ mélòó ni Jésù gbé kalẹ̀. A sì ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹyọ kan ni. A sì rí pé ó bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù tí 15,000 ọkàn di ẹ̀yà nínú ìjọ náà. Wọ́n wá ń tẹ̀síwájú nínú ìsìn mímọ́ sí Olúwa. Ẹ ka wo Bíbélì, Iṣẹ́ Àpọ́sítélì orí ìkejì. Ká wo bí wọ́n ti bẹ̀rẹ̀ ìsìn mímọ́ sí Ọlọ́run alààyè. Iṣẹ́ Àpọ́sítélì orí ìkejì. Mo fẹ́ ká kíyèsí láti verse 42. Acts chapter 2 verse 42. Kí ni wọ́n ń ṣe nínú ìsìn wọn sí Ọlọ́run alààyè? Ẹgbọ́n t'Olúwa wí. Ó ní wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì àkọ́kọ́ àti ní ìdàpọ̀ èkejì, ní bíbú àkàrà ìkẹta àti nínú àdúrà ìkẹrin. Ó wá kù nǹkan ẹyọ kan tí ìsìn wọn yóò fi pé ẹwọ 47. Ó ní wọ́n yin Ọlọ́run, wọ́n yin Ọlọ́run, wọ́n kọrin yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà. Bí wọ́n ti jọ́sìn sin Ọlọ́run nìyí, tá a rí àpẹẹrẹ ìjọ́sìn wọn gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ní Iṣẹ́ Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 42 42. So wọ́n kẹ́kọ̀ọ́ àwọn àpọ́sítélì, wọ́n wà ní ìdàpọ̀, ìbádọ́rẹ̀ẹ́, ìbálòpọ̀, friendship, communion, àti gbogbo wọn ṣàǹṣe wọn pín nǹkan fúnra òpin fún ní tá a pè ní fellowship ní ìdàpọ̀. Èdè Greek pè ní koinonia. Ó túmọ̀ sí pé wọ́n ń ṣe nǹkan papọ̀, wọ́n fúnra wọn ní nǹkan, wọ́n ń tọ́jú ara wọn, wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n sì ṣe ohun gbogbo papọ̀. Wọ́n sì tẹ̀síwájú nínú bíbu àkàrà, èyí tí a mọ̀ sí oúnjẹ alẹ́ Olúwa. Wọ́n sì tẹ̀síwájú nínú àdúrà. Bí wọ́n ti ń sin Ọlọ́run ni wọ́n sì ń yin Ọlọ́run lógo. Wọ́n sì lójú lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà. Bá a ti rí ìsìn májẹ̀mú titun nìyí nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Bí a ti rí nìyí. Tá a bá fẹ́ sin Ọlọ́run lónìí, níbo la ó padà sí? A ó padà sínú àpẹẹrẹ tá a ti bá lọ́wọ́ àwọn àpọ́sítélì àti kírísítẹ́nì àkọ́kọ́. A ò ní gbé òmíràn kalẹ̀. Ìdí tá a fi kọ gbogbo àwọn àkọsílẹ̀ fún wa ni pé ìjọ kan àti ọwọ́ Kristi nípasẹ̀ àwọn àpọ́sítélì a bẹ̀rẹ̀ rẹ̀. A sì ti kọ gbogbo ìlànà, a sì ti kọ gbogbo àpẹẹrẹ, a ti kọ gbogbo ẹ̀kọ́ sílẹ̀ fún wa tí wọ́n rí pé ká kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ká sì tẹ̀lé ìlànà náà tó Olúwa gbé kalẹ̀ fún wa. That is what we need. Kì í ṣe ká gbé òmíràn kalẹ̀, ká máa pe òmíràn ní ti Olúwa tí ó sì jẹ́ ti Olúwa la rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì. Èyí tí kìí ṣe ti Olúwa, òun ni àwọn ènìyàn ṣe àgbélẹ̀rọ tí wọ́n gbé kalẹ̀ nípa ọgbọ́n tàbí ìrònú tara wọn, tó sì yàtọ̀ sí àgbékalẹ̀ tàbí àpẹẹrẹ tàbá lọ́wọ́ àwọn àpọ́sítélì. So àtúnkìyèsí ọkọ̀ pé ìjọ májẹ̀mú tuntun báwo ni wọ́n ìjẹ́ ó létò àbí ò létò. Àwọn èèyàn sọ pé organization. Báwo la ṣe ṣètò ìdarí ìjọ májẹ̀mú tuntun? Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ ká wo ìtí ìṣe àpọ́sítélì orí 14. Ká gbọ́n tó kọ́ wa nípa ètò ìjọ májẹ̀mú tuntun, bí a ti ń ṣètò ìdarí nínú Bíbélì. Act 14 verse 22 and 23 kí l'Ọlọ́run sọ. Wọ́n sì mú àwọn ọmọ ẹ̀yìn ní ọkàn le, wọ́n sì ń gbà wọ́n ní ìyànjú láti dúró nínú ìgbàgbọ́ àti pé nínú ìpọ́njú pípọ̀
ni àwọn fi wọ ìjọba Ọlọ́run 23 Act 14:23 ní ìgbà tí wọ́n sì yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ wọ́n sì ti fi àwẹ̀ gbàdúrà wọ́n fi wọ́n lé Olúwa lọ́wọ́ ẹni tí wọ́n gbàgbọ́. Àpẹẹrẹ ètò ìdarí nínú ìjọ ni pé ìjọ agbègbè kọ̀ọ̀kan wọ́n ní àwọn alàgbà tiwọn. Ètò ìdarí ìjọ májẹ̀mú titun nìyí, ìjọ kan tí Jésù Olúwa wá gbé kalẹ̀ ó ní ètò ìdarí. Ìjọ kọ̀ọ̀kan ló ní àwọn alàgbà tiwọn, wọ́n ní àwọn díákónì tiwọn, wọ́n sì ní àwọn oníwàásù tiwọn. Ìjọ kan ò sí lórí ìjọ kan. Ìjọ agbègbè kọ̀ọ̀kan dá dúró gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú Bíbélì, ìyẹn la gbọ́dọ̀ padà sí. A dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọ agbègbè kọ̀ọ̀kan ló ní àwọn alàgbà tirẹ̀ àti díákónì tirẹ̀ àtàwọn oníwàásù tirẹ̀. Ìjọ kan ò sì jẹ́ alákòóso lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ, níbi tí Bíbélì ti tako pé kéèyàn lóun jẹ́ general overseer nìyí kó sì máa ṣàkóso lórí ọ̀pọ̀lọpọ̀ ìjọ. Bíbélì tako torí àórí àpẹẹrẹ ètò ìdarí ìjọ bẹ́ẹ̀ nínú Bíbélì. Ẹ jẹ́ á padà sínú ìfẹ́ Ọlọ́run. Ìjọ kan ni Jésù Olúwa wá gbé kalẹ̀, ìjọ Kristi sì ni a ti kà á sí wa létí. Ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 16, ẹ máa fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Báwo ló ṣe jẹ́ ti Kristi? Kristi lóun yóò dálẹ̀, ó sì dá sílẹ̀. Kristi ni ọkọ ìjọ, Kristi ni orí fún ìjọ, Kristi ni olùgbàlà ìjọ, Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ. Ìdí tí ìjọ fi jẹ́ ti Kristi ni ìjọ Kristi ni ìjọ ti Kristi, torí pé ohun gbogbo la fi bọ́lá fún Kristi, torí pé òun ló ní ìjọ. So níbí yìí a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi kí yín. Ó sì ní ká máa ṣọ́ra fún ìyapa. Ẹ wo 17 ó ní ará ìní ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ wọn tí ń ṣe ìyapa àtàwọn tó mú ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, ẹ kúrò ní ìsọ̀ wọn. Etí nítorí àwọn tó rí bẹ́ẹ̀ wọn kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ méjì ní ọ̀kadà. Ohun tó ṣẹlẹ̀ nínú ayé lónìí, ẹ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Jésù Kristi ti gbé ìjọ kan kalẹ̀, a sì rí àpẹẹrẹ rẹ̀, àwòrán rẹ̀ nínú Bíbélì. Ìyẹn ni ká padà sí. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù bí a ti ń ṣe bẹ́ẹ̀, bí a ti ń padà sí orísun wa tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. Olúwa yóò fún wa ṣe, Olúwa yóò sì fún wa lẹ́ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ ìfẹ́ rẹ̀ tó ti là kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe, kó sì fìfẹ́ rẹ̀ aláìlópin àti aláìlẹ́gbẹ́ kó fi hàn wá kí a kó lè máa rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Títí tá a tún fi rè pàdé ní ọjọ́ mìíràn, kí ìbùkún àti wà láàyè Ọlọ́run kó máa bá gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.